bí nǹkan kò bá yàtọ̀ sí àsìkò tí a wà yìí, ìyẹn láàrin ọ̀sẹ̀ díẹ̀ sásìkò tí a wà yìí, ó ṣeé ṣe o kí àwọn ọmọlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n padà lẹ́yìn ẹ̀ kí wọ́n kóró ojú sí i lórí ìgbésẹ̀ tí wọ́n ní bàbá náà ń gbé tó fẹ́ jọ ìwà ìmoore. Ṣé kìí ṣe ìròyìn mọ́ yìí pé láti nǹkan bí oṣù mẹ́jọ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gba ìjọba báyìí, ọ̀pọ̀ àwọn tó ṣiṣẹ́ tó jìyà fún láti di ààrẹ pàápàá ní ilẹ̀ Yorùbá ní bàbá náà kò fún ní ipò tí inú sì ń bí ọ̀pọ̀lọpọ̀ wọn. Kódà níbi tó lè dé, ọ̀pọ̀ àwọn tó ṣiṣẹ́ tó jìyà fún Tinubu yìí ẹni wọn kò láǹfààní láti jẹ́ kí wọ́n ti rí tàbí fojú kan débi tí wọ́n yóò bá sọ̀rọ̀. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó wá ń ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn báyìí, ó máa ń bí àwọn ọmọlẹ́yìn Tinubu nù tí wọ́n sì ti ń lérí wípé bí kò bá sí ìyàtọ̀ láàrin ọ̀sẹ̀ péréte sásìkò yìí, àwọn kò ní ṣiṣẹ́ fún ní sáà kejì nítorí pé ìwà ọ̀dàlẹ̀ ló hù. Kí ni tó ń bí àwọn ọmọlẹ́yìn Tinubu nù? Ó mà ní bí ọ̀kan lára àwọn agbẹnusọ ìgbìmọ̀ àpolongo olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC tó wà lẹ́yìn Tinubu tẹ́lẹ̀ tó sá lọ sẹ́yìn Atiku, ìyún amòfin Daniel Bwala, bó ṣe jẹ́ pé òun ni Tinubu inú ń fún láàyè láti rí kiri báyìí o. Ẹ rántí pé gbogbo èèyàn lọ́rọ̀ jọ lójú lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn nígbà tí Tinubu gba amòfin Daniel Bwala lálejò ní ilé ìjọba ìyún Aso Villa l'Abuja, èyí tí ọ̀pọ̀ àwọn tó ṣiṣẹ́ fún Tinubu tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC kò láǹfààní láti rí láti ọ̀pọ̀lọpọ̀ oṣù tó ti gbàjọba. Yàtọ̀ sí eléyìí, lásìkò Tinubu sì ń bí àwọn èèyàn fún bí Daniel Bwala tó máa ń bú Tinubu tó ń tú àṣírí ẹ̀ lásìkò ètò ìdìbò, tó máa ń sọ̀rọ̀ burúkú sí ibi Tinubu ṣe wá ń fààyè gbà tí kò fààyè gbà àwọn tó ṣiṣẹ́ fún ìlànà mà tó sọ nígbà tí Bwala tó lọ ṣàbẹ̀wò sí Tinubu lórílẹ̀‐èdè France tó wà tó ti ń fún ara nísìnyí báyìí o. Tinubu sì bí ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Tinubu pé ẹni tó jẹ́ ọ̀tẹ̀ ẹ̀ tó ṣiṣẹ́ fún ọ̀tẹ̀ ẹ̀ ó ní Tinubu máa ń gbà lálejò tó ń fà lọ́wọ́ káàkiri ní Nàìjíríà àti lókè òkun tí àwọn táwọn ṣiṣẹ́ fún táwọn ò sì láǹfààní láti rí. Ní báyìí àwọn ọmọlẹ́yìn Tinubu tí wọ́n ń fapájánu wípé ìwà aláìmoore àti ìwà ọ̀dàlẹ̀ ló hù nítorí pé àwọn táwọn ṣiṣẹ́ fún táwọn jìyà fún táwọn ń dáàbò bò lọ́wọ́ àwọn Daniel Bwala nígbà tó ń tú àṣírí ẹ̀ kò jẹ́ káwọn rí débi pé yóò fún àwọn nípò, ṣùgbọ́n ẹni tó jẹ́ ọ̀tẹ̀ tó ń bu ìlú wa fún ní ipò. Wọ́n ní bí ìyàtọ̀ bá sí láàrin ọ̀sẹ̀ péréte lásìkò yìí tí Tinubu tí kò san ẹ̀sùn oore fáwọn tàbí kò jẹ́ káwọn máa rí, àwọn yóò padà lẹ́yìn ẹ̀. Ṣá àwọn ọmọlẹ́yìn Tinubu kan sọ wípé kì í ṣe ìwà ọ̀dàlẹ̀ àti àìmoore Tinubu. Wọ́n ní Daniel Bwala dàbí ọmọ onínàkúnà ni. Ó ní gbogbo àwọn tó ń fapájánù àwọn ló ní ilé àwọn ló ní Tinubu nígbàkúgbà, ṣùgbọ́n Daniel Bwala ọmọ onínàkúnà tó gbà wọlé padà tí wọ́n nílò láti dàápọ̀ mọ́ àwọn ọmọ tán ni. Bẹ́ẹ̀ làwọn kan tó sọ pé wọn kò mọ Tinubu dáadáa ni. Wọ́n ní kì í ṣe pé Daniel Bwala ó ń ṣiṣẹ́ tako wọn ní Tinubu inú fi sẹ́yìn Atiku láti máa ṣe àlàmí kó máa tú àṣírí Atiku fún un lẹ́yìn. Wọ́n ní ìdí èyí ló ṣe rọrùn fún un láti jẹ́ kí Tinubu máa rí báyìí, èèyàn pé nítorí pé oore ló ṣe Tinubu táwọn tó ń bu báyìí kò sì mọ iṣẹ́ tí Tinubu lọ fi ṣe lẹ́yìn Atiku.